Amo, ìbílẹ̀ to the core, yeah. Sikiya bapa si. Listen, ìbílẹ̀ to the core, ẹ bọ́ra rápù tó wọ́n pullover. Rápà tó bá fà mí láṣọ wo ajé ikú ló fà. Láàbù ló má gbé, ó kọjá ìyá rẹ̀ bàbá ló fà. Ó gbá sójà létí oníkélé Michael wà ló dà. Ọmọ tó bá máa já ṣàmù wò ajẹnu ṣámúṣámú. Àwọn tèmi nígboro ajé wọn lẹ́nu dákúdákú. Mo pa wọn mo pa mẹ́tọ̀ wọn wọ́n sọ pé mo dájúdájú. Ẹni pa kàlàńkóṣù ẹni pa gún ìkádúkádún. Ilá yàtọ̀ sẹ́fọ̀kú náà ṣẹgbẹ́ tapioca. Olóòlè bọ́ọ̀lù fẹ́lẹ̀ lọ pẹ̀lẹ́ bagosa. Ojú ẹ̀jẹ̀ mo wà yó pẹ̀lẹ́ maleba. Iṣan 2020 yóò fàkàrà wé samosa. Yé ọmọ tí kò níyà ó ṣọ́ọ̀bù ní báwọn dé gbèsè. Ìyá nígbà tí kú ṣùgbọ́n nígbà báwọn gbé gbèsè. Kí wá máa lọ lé dádì mi èyí tí mo ṣe tó sẹ́. Rápà tó bá létí tó gbọ́ ìgbé tí mo ké tó sẹ́. Yé.